sílẹ̀. Ẹ̀fọn dídé ò bá lógun lọ́rùn. Ṣàpàlà jáde dé gbòdò wọlé. Ẹ̀fọn dídé ò bá lógun lọ́rùn. Ṣàpàlà jáde dé gbòdò wọlé. Ilé máa rọ̀, ọ̀lẹ máa rọ̀. Àwa ti lé fún wa nílẹ̀ yìí òdìgbé. Òdìgbé ìbúra ẹ̀bí rọ̀ rere. Àjìmọ̀ 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 àjìmọ̀. Àwa ti lárúbọ nílẹ̀ yìí òdìgbé. Òdìgbé àrùnà ẹ̀bí rọ̀ rere. Àjìmọ̀ 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 àjìmọ̀. Ọjọ́ ìdúrà olùgbọ̀hún àwọn ajagunà níwájú aláṣẹ lọ́rùn. Bíbélì kiri ìdájọ́ ìdúnadé. Àtijáwé ìwọ̀rọ̀ àtùwà lára. Àtijáwé ẹlẹ́rọ àtùwà lára. Jẹ́ǹsì ni ẹ̀wà jẹ́ǹsì ni. Ògo jẹ́ǹsì ni. Àjẹ́ jẹ́ǹsì ni. Ikú jẹ́ǹsì ni. Àrùn jẹ́ǹsì ni. Ẹ̀yin awọ òkùnkùn ẹ̀ máa jáde sí ni. Ṣàpàlà jáde ẹ̀kọ́dù wọlé. Àwa ti lé kúrò ní ẹ̀yìn òdìgbé mú. Ó ti bẹ̀rẹ̀ ìkúlà ẹ̀bí ọ̀rẹ́. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá nínú oko káàkiri gbogbo òkè òkun, gbogbo yín mo kí n ò lélódì kan o. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Ayé wa kò ní yẹ̀ ẹ́lẹ̀ fún gbogbo wa o. Báwo lójú ọjọ́? Òjò àánú Ọlọ́run tí ń rọ̀ yìí kò ní dá lórí gbogbo wa o. A rí tiwa ṣe o. Àlá ọ̀gọ̀ ẹni ọlàlà lọ́gọ̀. Ìdí tẹ́ni tọ́lá làfi gọ̀ ni pé Ọlọ́run ọba ọ̀gá ògo ó ti fi aburú tó fẹ́ ṣẹlẹ̀ ó ti fi hàn ẹ̀dá wọ́n lọ́wọ́ kù kó mójútó rìn àjò ara rẹ̀. Àdúrà ló gbà ní, sàárà ló ṣe ni, àkíyèsí ló ṣe sára ni. Ọlọ́run ti pàkíyèsí ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló kù sí. Tẹ́nìkan bá sọ fún ọ pé òṣùwọ̀n tí jàlá ó ń tanra ẹ jẹ ní o, ara ẹ lọ ń tàn jẹ. Tó tí a bá láàlá yìí pé kòkòrò tàwọn lójú oorun, kòkòrò ó tàwọn lójú oorun, àláyé ọ̀dà. Àláyé ọ̀dà. Ṣùgbọ́n o, nínú kí kòkòrò ó tàyàn lójú oorun, àwọn kan ń bẹ tó jẹ́ pé tó bá ta ni oore wà ńbẹ̀, ṣùgbọ́n irú àwọn kòkòrò báwọn yìí tó bá ta ni lójú oorun kò dáa. Àkekèé ni, aáyán ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọba ta ni lójú oorun kì í ṣàlá tó dáa. Ó jẹ́ ọ̀nà tí àwọn ẹni bí máa fi gbé ọfà wọlé sí ni lára. Orú ọfà tí wọ́n fi tani lọ́fà. Ọ̀rẹ́ mi, ǹjẹ́ o mọ̀ wípé tí kòkòrò yìí bá ta ni, àárín ijọ́ mẹ́ta èèyàn lè má tètè fura ẹni tí ó bá lákèésí. Ṣùgbọ́n ni ó bá lákèésí yóò rántí pé kòkòrò kan tàwọn lójú oorun mọ́jú níbi ìjẹrin ibẹ̀ wù. Ìyá mi bàbá mi ṣe mọ̀ pé ibi tó wù yìí ó lè padà di nǹkan ńlá tí èèyàn máa gbé káàkiri tí ó máa náwó lórí ẹ̀. Kódà a máa fa ikú òjijì fẹ́lòmíì. Kòkòrò tó rọra ta tó fojú di yọba tí mo ti ń gbé káàkiri tí ó máa gbé yajúlé ká. Ayé ò ní fi kòkòrò ta wá o. Wọn ò ní fi ta wá, wọn ò ní fi ta àwọn ọmọ wa o. Àìdágun lásàlá o.
ọ̀nà táwọn ẹni bí gbà tanilọ́fà ọ̀pọ̀ lọ jantirẹrẹ. wọ́n fi nǹkan yìí ṣe ni lọ́nà tó jẹ́ pé ẹ̀dá ò ní fi lè fura. ọ̀rẹ́ mi fura o àlá ò sí kó dànù o. tọ́ba wá jẹ́ pé kòkòrò yìí bó ṣe ta lójú oorun ọ̀pá gbà ó ti ṣẹ́gun eléyìí ò lè ṣe ọ́ ní nǹkan kan. bákan náà tí kòkòrò yìí bá ta ọ́ lójú oorun bó ṣe jí gbàrà lọ́ọ́ wá àlùbọ́sà kó là á kó wá sá ibẹ̀ nígbẹ́rẹ́ kó fi àlùbọ́sà gbó. ọ̀rẹ́ mi ó pa torótoró lélẹ́yìí nǹkan kan ò ní ṣe ọ́ nǹkan kan ò ní ṣe ọ́. èrè ọmọ yín náà ní Lukman ọmọ Àyándàrẹ bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ alẹ́ rí WhatsApp group. ẹ̀yin náà darapọ̀ mọ́ wa tó o bá ti sínú gúrùpù yìí má darẹ̀ láàmú ipò ó fi mẹ́sẹ̀gì alákanlẹ̀ fún mi ní dánlóhùn o. ìwọ náà tó o bá sì darapọ̀ mọ́ wa má sẹ́ndì fídíò má sẹ́ndì stíkà o. líǹkì kìíní kan ẹ darapọ̀ mọ́ ẹ máa rówó má sẹ́ndì ẹ̀ síbẹ̀ o o bá ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ ọwọ́ kan ni wọ́n yọ ọ́ dànù. àbí fídíò wò kú o má sẹ́ndì ẹ̀ wá àfẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí lélẹ́yìí òfin ni mo kà fún ọ yìí. tí n bá bọ ọládéhùn pé kò fi voice note ilẹ̀ fún mi kò sọ̀rọ̀ ilẹ̀ fún mi bọ́ bá sọ bẹ̀ ni ó wà o. nọ́mbà wo lẹ lè pè mí sí tàbí tẹ lè áàdì mi tàbí áàdì yín sínú WhatsApp group á fún yín ní ti Nàìjíríà àti ti orílẹ̀-èdè Benin. +234 80 3298 3298 +234 80 3298 3298 +229 67 53 8915 +229 52 98 8116. pé àwọn nọ́mbà yìí afẹ́tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ ni àfẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé ẹni kàn sáwọn nọ́mbà yìí bàbá ti kàn sí àádọ́ lóhùn ìyá abámọ̀ nípa rẹ̀ tọ́jọ́ méwé àti gbàwọ́ sọ fún un tọ́ba wá jẹ́ èyí tọ́jọ́ pé eléyìnbó ló lè ọwọ́ kan láti sọ fún ọ pé òyìnbó ni kò fi lọ tọ́jú ẹ̀ á yẹ wá kò ní yẹ ẹlẹ́ fún gbogbo wa o á dára fún wa kò ní dà á lẹ̀ fún wa ànàmúntọ̀gà gbogbo bí a bá náwó wa sí èrè láàmú àgbà ń bẹ̀ o gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ èèyàn ní káràkátà ayé ò ní tà yín lọ́fọ̀ ayé o àìlákàkọ́ tẹ́lómi tó fi sọ̀rọ̀ ẹ̀nù rẹ o aláwọ̀sí kó dànù o èmi ọmọ yín ní Lukman ọmọ Àyándàrẹ bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ire ire kàbìtì. Àwọn ti lẹ́rù ẹni lẹ́yìn òdìdé. Ó ní pé àkúlá ìrọ̀ rẹ̀. Àjùmọ̀. Ọjọ́ ìkúrọ̀ olùkọ́ àwọ̀. Ajagunlá níwájú alágbẹ̀rẹ̀ lọ́wọ́. Ìtẹ̀lé tirẹ̀ aṣọ ètùmọ̀lé. Ọ̀yẹ́yẹ́ ló bí àwo ire. Ọ̀yẹ́yẹ́ ló bí àwo ìyè. Àwọn tó dalẹ̀ abalẹ̀ lọ. Òtítọ́ ni ó fẹ́ ìyáyé. Àfọwọ́gbẹ́sọ lọ́lọ́run ètùmọ̀lé. Àwọn tó dalẹ̀ abalẹ̀ lọ. Òtítọ́ ni ó fẹ́ ìyáyé. Àwa ti lé kúrò nílẹ̀ yìí òdì péré. Òdì péré ìkùnà ẹ̀dínwó rẹ̀. Àjùmọ̀. Àwa ti lárúkọ nílẹ̀ yìí òdì péré. Òdì péré àkùnà ẹ̀dínwó rẹ̀. Àjùmọ̀.